káàbọ̀ sórí ìkànnì wa ẹ̀fọ́ abọ́lẹ̀ fún dáadáa fídíò tó ń ṣó lẹ́gbẹ̀ẹ́ wa a sì máa bí ẹ̀fún ẹ̀wọ̀n inú fídíò tẹ́ ń wó lẹ́gbẹ̀ẹ́ wa ẹ̀fọ́ àkọ́kẹ́ fìdílé àbí kẹ́ fìdílé nǹkan kẹ́ máa bá a ká lọ bọ́yì tún pẹ́ẹ́pẹ́ àṣírí nínú fídíò tẹ́ ń wó lẹ́gbẹ̀ẹ́ wa ẹ wò ó tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ ní tẹ̀ǹdà kùmọ̀ kọ́ ní bá wa subscribe kẹ́ like kẹ́ comment kẹ́ share ẹ lè máa jẹ́ láǹfààní content nígbàkúgbà lórí ìkó ìjọba fìlẹ̀ tẹ̀lé máa fi ṣọgbọ́n ìmọ̀ àti ẹ wò ó láì fòpá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ fídíò náà rèé ẹ̀ka sojú abẹ́ ń kó. Lo and behold, lọ́pọ̀lọpọ̀ gbà reaction Mufti ìsọwọ́sọ̀rọ̀ rẹ̀ ìkórìíra tó ní sẹ́sìn míì àti akatakítí ẹ̀sìn rẹ̀ kò jẹ́ ká ní lọ́kàn pé ọgbọ́n máa ń yanú aṣiwèrè náà gbogbo ọ̀rọ̀ tí Mufti sọ níbí ló correct so Kennedy ọ̀pọ̀lọpọ̀ tí Mufti sọ làwa yìí náà ti sọ sẹ́yìn ó túmọ̀ sí pé kì í sí pa kàn ń wí kàtìkàtì tàbí ń tó bá wa lẹ́nu à ń sọ reality àti bí nǹkan ṣe ń lọ àti tí ó ṣẹlẹ̀ now ẹ gbọ́rọ̀ Mufti. ṣe ra àwọn ọ̀daràn tí ń ṣe díẹ̀ sí fáàkì ní kẹ́ ẹ gbọ́ dáadáa kí DSS kó sì máa gbọ́. fáàkì ní kẹ́ ẹ gbọ́ dáadáa kí DSS gan ó sì máa gbọ́ reality. ṣáàdì ní Niger ní Cameroon ní ààyè àwọn intelligence agent àwọn orílẹ̀-èdè ńláńlá ni. ṣé ń gbọ́rọ̀ Chad, Niger, Cameroon ààyè àwọn intelligent agent àwọn orílẹ̀-èdè ńláńlá ni ṣé ẹ gbàgbé níbi tá a sọ pé àwọn onísùmọ̀mí yìí ti wọlé lélẹ́yìí Chad, Niger, Cameroon, Mali àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ńbẹ ni wọ́n ti lọ háyà wọn wá àwọn olóṣèlú lọ gbé àwọn ẹni ẹlẹ́ni wá jẹ́jẹ́ wọn wọ́n jókòó lóòótọ́ làwọn èèyàn kan ń tírèèni wọn njọ́ àjùbà lánìràn àdágbó njọ́ ogun bá lè lánìràn alágídí ọmọ kò sí ìlú tí ò lálágídí ọmọ torí ajá òde ńlá ìṣe kan ajá àléléyìn so àwọn kan ń kó àwọn ajagun tà wọ́n ń kó wọn jọ wọ́n dẹ̀ ń kọ́ wọn kò sí ìlú tí ó yẹ kó lájagun tà kò dẹ̀ sí ìlú tó yẹ kó lájagun tà ilé ayé ò bá wà peaceful ká ní ò sí sùnmọ̀mí ká ní ò sí ìtàjẹ̀sílẹ̀ ká ní gbogbo ata àmọ́ rere là ń ṣe rere gbogbo ata àmọ́ dáadáa là ń ṣe dáadáa ká ní ò sí ìyànjẹ ní jẹ́ ká ní lọ́kàn láti béèrè ẹ̀tọ́ bàbá fẹnu béèrè tí wọn ò fún wa láfi tìpátìkúkù ṣe láàkì wèrè bọlẹ̀ pé wèrè la fi ń wo wèrè. So, to the best of my understanding, àwọn èèyàn wọ̀nyí wọ́n kó wọn dé Nàìjíríà ni wọn ò tọ́jú wọn mọ́ mo ti sọ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹ gbọ́dọ̀ lẹ́nu Mufti. train jẹ́ rìkútù àwọn ọmọ ogun fáwọn operation tó jẹ́ special operation fún wa rú àwọn ọmọ ogun ìtàwọn fọ́rínà tí wọ́n lò wọ́n bẹ ní Chad sẹ́ni káàpù tí a tètè train wọn owó dẹ̀ ń wá láti abroad fún wọn àti ìbá àti gbogbo ẹ̀ àwọn yẹn pọ̀ ìran Fúlàní Haúsá ni wọ́n pọ̀ jù nù wọn ìran mi náà wà bẹ̀ àti Cameroon o àti Sáàdì o àti Nìjẹ̀ o bẹ́ẹ̀ gbogbo tí mo wí ní ìsìn àwọn alágbára tí ń lò wọ́n ò lò wọ́n mọ́ tàbí kí n sọ wípé 90% tí wọ́n ti dà wọ́n lẹ̀. Zali bá ti sọ náà rèé gbé àwọn olóṣèlú tó kó wọn wá wọn ò náà ní wọn mọ́ nígbà tí ò ti sí wàhálà lẹ́yìn ìdìbò tó wáyé ní 2015 torí tí wọ́n ṣe mú wọn wá náà nìyẹn láti ìgbà náà láti nísinmi títí dòní àwọn yẹn ò fẹ́ lọ mọ́ ni wàhálà dé sí wa lọ́rùn o. wọ́n ti wá síjú síbọn owó tí wọ́n sì ń fún wa dọ́là wọn fi ń fún wa lówó wọ́n ń gbádùn òṣìṣẹ́ ju iye tí wọ́n ń kọ́ wọn pé kí wọ́n máa yìnbọn káàkiri fún àwọn pírísẹ̀ tí wọ́n lò wọ́n fún. God bless you, sir.
They were not checkmate. Nobody checkmate them at our border. Mi rántí bẹ́ẹ̀ ni ẹ ṣe put ẹ̀ mọ́, but nǹkan náà ni omi ẹ̀kọ́ ni. You are very very correct. Ó wà nú àlàyé mi pé ńgbà tí border wa wà too opened náà ló fún ọ láǹfààní láti wọlé anyhow. Nbò la káwọn custom wá sí ṣàṣà ní custom tó fẹ́ iṣẹ́ lókè ọya torí wọn ò ní rówó ń bẹ̀. Àwọn custom tó dẹ̀ iṣẹ́ láwọn borders sí bí wọn ò bá gbà kí wọ́n gbé àwọn nǹkan ìjà olóró wọlé wọn ò ní rówó. Gbogbo ilé ayé wa orí owó lọ́ba ló dúró lé lórí. Lo and behold, if you have your money ó gbé anything kọjá wọlé sí Nàìjíríà tàbí jáde kúrò ní Nàìjíríà. If you have your money and know your ways, because lọ́pọ̀ ọgbà òròjú máa ń ṣe àwọn agbófinró wa àwọn aṣọ́bodè wa tẹ́rù bá ti pọ̀jù wọn ò lè check ẹ̀. Ẹ imagine kẹ́ ẹ kó ìbọn tàbí ọta ìbọn kó jẹ́ ìlàjì 911 ọkọ̀ 911 yẹn kẹ́ wá kó gàrí lé lórí. Àwọn aṣọ́bodè ò lè sọ gbogbo gàrí yẹn kalẹ̀ kan wò sálẹ̀. Ọlọ́pàá ò lè ṣe, sọ́jà kankan ò lè dúró orú ẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ mọ́tò ló fẹ́ kọjá tí wọ́n fẹ́ gba ẹ̀gúnjẹ lọ́wọ́ wọn. So ńgbà tó sì jẹ́ wípé bọ́dà tiwa àwọn ológun tiwa wọn ò ní àwọn nǹkan ìgbàlódé tó lè dictate tí wọ́n kàn gbé kọjá lára mọ́tò tí ó dẹ̀ dún pé nǹkan kan bẹ́ẹ̀ ń bí o nǹkan kan bẹ́ẹ̀ ń bí o nǹkan kan bẹ́ẹ̀ ń bí o. Bẹ́ẹ̀ bá fẹ́ wọ airport wọ́n fi nǹkan yẹ̀yìn lára wò ṣé ẹ gbé nǹkan kan sára. Kí ló dé tí gbogbo orú nǹkan báyìí ò lè wà ní bọ́dà wa? ń gbọ́ ẹgbẹ́ tó fẹ́ wọlé tàbí tó fẹ́ jáde náà là ń yẹ̀wò ní airport. Kí ló dé tá a lè yẹ ní tó fẹ́ wọlé àti ní tó fẹ́ jáde wò ní bọ́dà wa? Láyé ìgbà kan tí wọ́n máa ń kó mọ́tò tòkunbọ̀ wọlé ní dìrókò ẹni tó fẹ́ kó mọ́tò for example ẹni tó fẹ́ kó mọ́tò 30 40 50 tó fẹ́ kó wọlé lẹ́ẹ̀kan ṣoṣo ẹ ti kọ́kọ́ páàkì gbogbo ẹjọ́ sí gọ̀lọ̀ ìyẹn níbodè Kútọ́nù ẹ wá sí bọ́dà ẹ lọ rí àwọn kọ́sítọ̀ ẹ lọ rí ọ̀gá wọn ẹ sọ yẹ ọkọ̀ tẹ́ fẹ́ kó kọjá wọ́n sì gbowó lórí ẹ̀. Àwọn ọkọ̀ yẹn ń gbà yẹn wò kì í ṣe díùtì ẹ̀ wọ́n ń ṣe díùtì ẹ̀. Irú mọ́tò bẹ́ẹ̀ làwọn kọ́sítọ̀mù tó máa ń padà gbà láàrin ìgboro ńgbà míì tàbí náà máa lé káàkiri. Ṣùgbọ́n ní ìsìn tó yẹ pé Èkó ni mọ́tò ń gbà wọlé kò sí mọ́tò tí ó gbé kó wọlé tí ò ní ṣe díùtì ni làwọn kọ́sítọ̀mù fi rí ṣẹ́ṣì dàbí aláràmọ́ ní tí wọ́n ń jẹ́ ń Kútọ́nù nù. Kò sí kọ́sítọ̀mù tó wà ń Kútọ́nù ńgbà náà kò sí kọ́sítọ̀mù tó wà nídìí ìrókò bọ́dà tí ọ̀yọ́kùn mo bá kan gbélé nínú wọn torí èmi náà gbé sáìdì ibẹ̀ ń rí. Ó nìkan ni wọ́n tan jẹrẹ́tọ̀ nù ilé wa ó nìkan ni o ọmọ Haúsá sì ni yóò tan jẹrẹ́tọ̀ látàárọ̀ dálẹ́ ni tí ó bá ti lọ bí iṣẹ́. Òun ló jẹ́ kó yé wa wípé ó yí fọwọ́ kan sálárì òun. So ibẹ̀ yẹn kọ́ là ń lọ ibi tá à ń lọ ni wípé kò sí àbójútó tó dáa láwọn ẹnu olóró wa. Ṣé Bọ́lá Ahmed Tinubu rí nǹkan kan ṣe sílẹ̀ rí báwọn ìjọba tó ti wá sẹ́yìn ò bá rí nǹkan kan ṣe sí. Tẹ́ ẹ bá gbàgbé nígbà tí wọ́n ti bọ́dà ní South West wọ́n ṣí bọ́dà Òkè Ọya lẹ̀ níbi táwọn Haúsá Fúlàní wà too desperate dé wọ́n kó èèyàn wá láti Chad kó wá sí registration NIN ní Nàìjíríà wọ́n kó èèyàn wá láti Niger kó wá register fún voters card. Nígbà tí ẹnu bodè ti wá tí ò sí ilẹ̀kùn bẹ̀ gbàyà olóṣì sílẹ̀. Nígbà tí ráìsì wọn ní gbogbo south ń gbé wọ́n ń gbé ráìsì wọlé ní north ní Chad border Chad àbí nǹkan kan wọ́n ra ráìsì wọlé ń bẹ̀ wọ́n ń gbé nǹkan jáde ń bẹ̀. Odidi ààrẹ orílẹ̀-èdè yìí
kò ṣe rélùwé sáàrin ìgboro Nàìjíríà o, ó ṣe rélùwé láti Nàìjíríà dé Niger. Ibi tá a bára wa nìyẹn pàápàá àgbájáre. ń bẹ lọ́wọ́ wọn ọ̀gbà kúrò lọ́wọ́ wọn oríṣi wẹ́pọ̀. ó ní ìbọn ń bẹ lọ́wọ́ wọn ńgbà tí wọ́n kó wọn wá tán, ìbọn ń bẹ lọ́wọ́ wọn ọ̀gbà kúrò lọ́wọ́ wọn ńgbà tí wọ́n ṣiṣẹ́ tán, wọ́n àti ẹ̀wà àríṣẹ́ òun ṣe. olóríṣiríṣi nǹkan ìjà olóró ló wà lọ́wọ́ wọn, wọn ò gbà kúrò lọ́wọ́ wọn padà. ń bẹ lọ́wọ́ wọn wọn gbà kúrò lọ́wọ́ láwọn ti ń lò wọn ẹjẹ ìfẹ́ lápẹ̀dúwẹ̀ Niger lé France kó ń bẹ̀ wọn France láwọn ti ẹ̀tọ́ train. Niger wọ́n ti lé France kúrò lọ́dọ̀ wọn páwọn ò fẹ́ France mọ́. According to him, France dẹ̀ láwọn tó ti train kalẹ̀ fáwọn nǹkan yẹn. Ṣé France yóò kó àwọn yẹn dání lọ sílùú wọn padà ni? Tí wọn bá wá kó wọn lọ padà, ibo làwọn èèyàn yẹn wà? Iṣẹ́ ìwo ni wọ́n mojú ẹ̀ tí wọ́n mọ̀ ṣe? Ṣé sí àgbẹ̀ ni? Àbókò ríro? Àbójà títà? Ẹni tí ọkọ̀ sí okòòwò tó jẹ́ pé òun ọ̀mọ̀jú kọ́ mọ bábọn sùn kọ́ mọ bábọn jí lọ. Yọkàn máa yẹ̀bẹ̀ ẹ̀wò lójoojúmọ́, yọkàn tó máa gbé kabẹ̀ no now. Àdá tá a bá lò yóò di pẹ̀tà ni, ọkọ́ tá a lò yóò mú pẹ̀tà ni, síbi tá a fi jẹun yóò mú pẹ̀tà ni, àrò tá a dáná bẹ̀ yóò tutù ni. Àbí kílẹ̀ pé mo wí? So kò sẹ́ni tí ó fẹ́ kí nǹkan owó gbélẹ̀ làwọn eléyìí fún wa ògbé irinṣẹ́ ní ń bẹ lọ́wọ́ àwọn irinṣẹ́ ńlá ni àwọn ò gbọ́dọ̀ gbé jókòó dandan ní káwọn òfin ṣiṣẹ́. àlẹ́ ìlú gbogbo African country tí ń lé àwọn bíbù yìí wọ́n làwọn òfin fọ́rínà mọ́ gbogbo ibi tí wọ́n ti ní wọn òfin fọ́rínà mọ́ àbí kí fọ́rínà bá wulẹ̀ wà kọ́ńtì àwọn bíi Nàìjíríà ò ní ìdí fọ́rínà láyé Yar'Adua àwọn tíráì láti wá ní military base ń bí ìjọba wa ọgbà house wa ọgbà gọ́ọ̀mẹ̀ntì ọgbà gbogbo àwọn orílẹ̀-èdè báyìí náà ti máa ń lorú àwọn wọn pé ẹ lọ máa dà wọn láàmú kí wọ́n lè máa wárán lọ́wọ́ àwọn orílẹ̀-èdè ayé. Ǹjẹ́ mọ̀ pé reality ni máa yí sọ? Àwọn orílẹ̀-èdè tí wọ́n ń ta nǹkan ìjà olóró ṣé wọ́n ní ká máa fi mu gàrí ni àbọ̀ ní ká máa fi jẹun bọ́ ní ká máa fi bára wájà ni? Nǹkan ìjà olóró tí wọ́n ṣe bí ká máa fi pààyàn ni. Bí ọba wa sógun bó ni wọ́n ṣe rí lò, bó lọ́jà wọn ṣe yá. Ètò agbẹjọ́rò tó gbàdúrà kọ́ lọ́mọdé wọn rẹjọ́ rí kò sí. So àwọn náà ni ó kó nǹkan ìjà lé wọn lọ́wọ́, ẹ lọ́mọ dàrú màtó bá dàrú gbùdùgbùdù tí wọn ọ̀rọ̀ náà bá yọ wọ́n wàá pè wá pé ká wá gbà wọ́n kalẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ lèmi àtẹ̀yìn ṣe ń clamor ẹ má jà fi gbéraga ṣe jàre, ẹ jẹ́ kí president ó consult àwọn Amẹ́ríkà, ẹ jẹ́ kí wọ́n pe China, bí wọ́n bá ní ìdí ẹ̀bùn wọn kan sọ fún wọn kí wọ́n bá wa ṣe lé kí wọ́n bá wa ṣe tọ̀hún. Èmi àtẹ̀yìn gbàgbé wípé ajá kankan ò torí olówó ẹ̀ sọdẹ. Bá Amẹ́ríkà ó bá ràn wá lọ́wọ́ wọ́n gbé sí condition wo lọ́wọ́ afẹ́fọ́ wa rí tí wọ́n ò tún fi fìnira kún ìnira fún wa. Bàbá ìgbà Amẹ́ríkà láàyè kó ní bẹ́ẹ̀sì ọmọ ológun nílẹ̀ yìí kò sí fọkànbalẹ̀ mọ́, because wọ́n máa ti ọ̀dọ̀ wa sọ̀kù síbì kan. Àwọn tó ń bá sọ̀kù tó ń bá tọ̀dọ̀ wa sọ̀kù sí àwọn náà ò ní í ṣe láì mọ́ sọ̀kù sọ́dọ̀ wa padà. Amẹ́ríkà àti Israel ló kó wàhálà tí wọ́n bá Qatar, ni wọ́n kó bá Saudi Arabia, ni wọ́n kó bá Dubai. Ńgbà tí wọ́n sọ̀kù sí Iran dẹ̀ wò pé bá pa ò bá kàtì apá mọ́ kásẹ̀ pẹ́. Gbogbo bíi Amẹ́ríkà ní military base sí wọ́n gbàdo olóró bẹ́ẹ̀. Ẹ̀yin náà fi ìlera lè rálẹ̀ yìí. Iran ò tóbi ṣùgbọ́n Iran jẹ́ ìlú tó lágbára. Agbára kí ni Nàìjíríà ní? Ṣé ẹ wogun Iran, ẹ wogun Amẹ́ríkà, ẹ wogun Israel. Ẹ ti rí bàálù tí máa ń su àdó olóró tí ọkàn máa yàgbé àdó olóró kalẹ̀ báyìí wọ́n kàn máa lọ náà ní oyè ọkàn máa yàgbé àdó olóró ibi igbó tí kọ̀ọ̀kan bá bà ayé wọn ti ta. Kò sẹ́ni tó fẹ́ jẹ Nàìjíríà run tó ní ìdíjúrú bàálù mẹ́ta bẹ́ẹ̀ lọ. Yes, bàálù yẹn ò gbọ́dọ̀ kọjá láàrin Èkó lọ bọ̀ látàárọ̀ dálẹ́ kí gbogbo Èkó ọmọdé rú. Amẹ́ríkà ní tí wọ́n fi mú àdó olóró.
Israel ní tí wọ́n fi mú àdó olóró, Iran ní tí wọ́n fi mú àdó olóró, China ní tí wọ́n fi mú àdó olóró, tó yí jẹ́ pé tẹ́ bá jù sọ́dọ̀ wọn kíní ọ̀hún hàn lójú ọ̀nà. Mọ́mẹ́ǹtì tẹ́ ti rìlíìsì àdó olóró lónà ó ti dìde láti ibi tó wà, yóò lọ pàdé ẹ̀ lójú ọ̀nà, kò ní jẹ́ ó dénú ìlú débi tí ó sì lù níjàmbá. Lo and behold, Nàìjíríà ò ní kankan bẹ̀ o. Agbára kọ́bọ̀ kò sí lọ́wọ́ wa. Ẹ̀rí gbà tán ra jẹ́ẹ̀tì 4 àbí 5, fighter jet 4 àbí 5, ṣe kọ́lẹ̀ ń ṣàjọyọ̀. Ẹ lọ wo iye fighter jet tí Amẹ́ríkà ní, ẹ lọ wo iye tí China ní, ẹ lọ wo iye tí Japan ní, ẹ wo iye tí Iran ní, ẹ wo iye tí Israel ní. So àwọn wọ̀nyí wọ́n wà nínú àwọn tí ń dá wàhálà lẹ̀ káàkiri ilẹ̀ aláwọ̀ dúdú Áfíríkà. Wọn ò fẹ́ kí ìsinmi ọ̀wà ń bí kankan. Wọ́n bá ti dá wàhálà lẹ̀ ń bí, wọ́n búgà sí ni, owó làwọn nà. Àwọn tí ń jà yí àwọn kan ló fún wọn lọ́kàn balẹ̀. Àwọn tí ń jìyàn gbé àwọn kan lọ́rán wọn ń ṣẹ́. Dojúmọ́ ni wọ́n sì ń wọlé sílẹ̀ Yorùbá. Wọn ò rọ́nà láti lọ sí South East mọ́. Àwọn Niger Delta ò fún wọn láǹfààní láti wá mọ́. Ilẹ̀ Yorùbá ló kù lọ́rọ̀ wọn. So ti ní sìn ntí a fi máa jẹun nù ìlú tí ọba ti ní fọkànbalẹ̀ wọ́n ní expert làwọn láti fi hàn lọ́kànbalẹ̀. Tẹ́ ẹ bá ti ń pariwo báwọn wọ́n wà lè kó ọmọ ogun wọn wá ẹ wà máa sanwó tọ́ra àwọn bọ́ọ̀sì wa wọ́n ti ná wọ́n invest pọ̀ lórí nǹkan ìjagun lórí ọmọ ogun. Owó tí wọ́n rí lù wọn ká wọn. America 755 military base báràkì ológun 755 ló ní lágbàáyé. Kéde tó mọ̀ ẹ́ Nàìjíríà ní ẹyọ kan iná ní ti bẹ́ẹ̀ nù Nàìjíríà. Kí ló dé tí wọ́n fi ní 755? Britain ó ní iye tiẹ̀ mọ́ra 300, France ó ní iye tiẹ̀ bẹ́ẹ̀ mọ́ra 200, tí wọ́n sì nídìí àti máa náwó lé lórí. Tó bá bẹ́ẹ̀ àwọn invest lórí pé afẹ́ ẹ máa gbà wá pé táwọn máa bá yín sọ yín àwọn aráàlú làwọn ò fẹ́ yín ẹ̀jẹ̀ àmọ́ sọ wa sáwọn náà ní sọ́jà wa àlọ́lọ́pàá ti á ní. Àwọn tí wọ́n máa lò láti dàgbò ńlùrú àbí bí wọ́n parọ́ pé kankan ṣẹlẹ̀ kò lè ṣẹlẹ̀ àbí kí wọ́n fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ pé. Náà dáàdì mi kan àbẹ́gbọ́n mi kan béèrè bí wípé ṣé France ló rán àwọn adàlúrú wá sí Nàìjíríà? No, ẹ má gbàgbé níbikíbi tẹ́ bá ti lo tọ́ọ̀gì òṣèlú lásìkò òṣèlú tẹ́ kó nǹkan ìjà olóró fún wọn, tí ìdìbò lọ tán tẹ́ ẹ̀ béèrè lọ́wọ́ wọn padà ẹ wá yọ̀ǹda kínní ọ̀hún fún wọn, ó wà lọ́dọ̀ wọn. My brothers and sisters, wọn ò lò ó láti fi fọ́lé onílé lọ́la torí wọn ò lè déédéé tọ́jú ẹ̀ sínú ilé. So gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni nǹkan tẹ́ni ń sọ, àwọn tí France ti train kalẹ̀ pé wọn ó lò, ṣùgbọ́n tí wọ́n láǹfààní àti lò ńgbà tí Nìjẹ́ sọ pé kí France ọmọ lọ lù wọn, àwọn ò fẹ́ wọn mọ́, wọn padà lo nǹkan tó wà lọ wọn. Wọ́n dẹ̀ tó ń ríran lọ́wọ́ owó gbà torí àwọn kan ṣe sùnmọ́ wọ́n invest wọ́n rí owó lórí ìgbésùnmọ̀mí yìí. Àwọn tó ń jìyàn gbé tí wọ́n béèrè 50 million naira tó ń gba 70 million naira 200 million naira láti release èèyàn 15 million naira 20 million naira. Sáwàdà lẹ́rù pé wọ́n ń ṣe ni? No now. Àwọn nídìí àwọn irú rẹ̀ làwọn yìí tábà tí ń jiyàn pé báńkò ní sígbà tí gọ́ọ̀mẹ̀ntì ò ní máa tọrọ káwọn èèyàn máa pọ̀ kọ́ lè bá a máa rówó lára wọn. Ọ̀nà kanú ọ̀nà àwọn ọ̀daràn ni. Ẹlẹ́ẹ̀kejì ṣé ara àwọn ọ̀daràn kan wá mẹ́tọ́ pé ẹ̀rẹ́ kọ̀ wá lò wọ́n báyìí gẹ́gẹ́ bí mo ti sọ bọ̀ wọ́n sì fẹ́ máa wá owó. Fúlàní kan sọ lórí social media tó wo inú ọ̀rọ̀ rẹ̀ lórí ọ̀rọ̀ ní tí ì sọ. Ó ní wọ́n sọ pé àwọn ẹran táwọn kó lọ sọ́jà tábà ti jí wa gbé ń bì. Ó ní gbogbo àwọn tí wọ́n wá òun kì í ṣe Fúlàní Nàìjíríà, kì í ṣe Haúsá Nàìjíríà, kì í ṣe àwọn ọmọ Nàìjíríà. Ó láti ìta bíi Chad bíi Niger kankan náà ti ń wá. Ó ní kódà tí wọ́n máa ń pè tó ní wọ́n máa jí Fúlàní náà gbé bẹ́ẹ̀. Ó ní tí wọ́n máa ń pè àwọn máa gbọ́ tí wọ́n sọ yìí pé àwọn ẹran táwọn kó lọ sọ́jà táwọn bá ti tà àwọn bọ̀ wálé wọn ó tún wá máa ṣàdúrà bá pé dáadáa ní èdè o. Àwọn bí àwọn ọmọ tí wọ́n kó ilẹ̀ ẹran tí wọ́n wí tí wọ́n bá ti sanwó wọn owó làwọn fún wọn máa lé fún lu wọn. Ẹ lọ wọ dáadáa àwọn ajagun ta ni. Now my problem is this. Bó bá jẹ́ pé bẹ́ẹ̀ lórí
tí wọ́n wá sọ ìlú orílẹ̀-èdè Nàìjíríà àbí South West di odò àjẹǹjẹ tún jẹ mi táwọn ti máa kúndùn mi táwọn ti máa dá wàhálà lẹ̀ táwọn máa gbowó táwọn máa lọ ṣé Nàìjíríà náà ló open tó bẹ́ẹ̀ bàbá open sáà lè close ni sáà lè panu wa dé ni sáà lè pa bọ́dà wa dé ni sáà lè tún lù wá ṣe ni ṣé ò sí solution rárá ni ẹjọ́ kọ́ ni solution ìgbésẹ̀ ni solution. àwọn ajagunta ni kò sẹ́jọ́ lè háyà wọn o ajagunta ni wọn ò lẹ́sìn nítorí pé lù wọn Islam lọ gbàbẹ̀ náà fi lè máa jó kọ́ mùsùlùmí àbí wọn fi lè máa múra bá ṣe ń múra lù wọn náà lẹ́sìn tí wọ́n múra lọ́dọ̀ wọn kì í ṣe Fúlàní Nàìjíríà. so solution ò ní pé àwa fúnra lára wa ńlá gbàrà wálẹ̀ lọ wọn àkàndá ọ̀rọ̀ akókòǹkò mo ti wí tẹ́lẹ̀ pé n ò ní lo àmì fàágùn fún n ò sì ní pẹ́ pẹ̀lú ògo Ọlọ́run point ń bẹ nínú ọ̀rọ̀ tí Mufti sọ ni mo ní kí n jẹ́ kẹ́ wá gbọ́ n pé Mufti sọ reality o lórí eléyìí o bó ṣe rí gẹ́lẹ́ iná ṣe sọ̀hún àwọn Olódùmarè nífẹ̀ẹ́ nìkan kan wá sílẹ̀ o ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko TV ẹ má gbàgbé o mo ní 2-3 bedroom flat tá a fẹ́ tà ní Ṣàgámù Ìṣàgá Olómọ Àpẹ̀rán ọmọ ọlọ́rọ̀ agogo GRA extension lọ́wà 3 bedroom flat tuntun ní tán ẹ̀ṣẹ̀ parí ẹ̀ so ẹnìkan béèrè lọ́wọ́ mi pé kí ló ṣẹlẹ̀ tán fi fẹ́ tà á yeah fantastic question ẹni tó kọ́ wọ́n relocate sí abroad wọn ò dẹ̀ ṣetán láti wálé for now so reason nìyẹn so n tí ó fi wà ńlẹ̀ tàbí tí wọ́n gbé